ẹ̀yin talájíkẹ́ kí mo rí tí ń sọ fún yín kí mo rí tí ń sọ fún yín àsẹ́yìn obìnrin náà ń serú ẹ tẹ́ mọ́ àwọn ọmọ tẹ́ bínú tẹ́ mọ́ bọ́n lájọṣepọ̀ ọmọ kókó èmi mọ̀ pé yìí náà ń serú ẹ agbọ́ yìí ní ìsìn àrí káwọn èèyàn ó gbé bẹ́rẹ́bẹ́ o nígbò tí fi sọ́dọ̀ àwọn obìnrin àníkọ́lọ́ ó sàánú àwọn ọkùnrin ni kọ́lọ́ ọmọkùnrin tí wọ́n ń yà ẹni tẹ́ ń wò lókè mi àwọn gbajúmọ̀ single mother wọ́n ní ọmọ wọn tán bí látọmọ ọdún kan ni wọ́n ti ń lo VB náà ti fi ń sojú ara ọmọ tí ń fa gìrìrì yóò ti yẹ̀yìn olóye tí ó mọ̀ ṣe kíní mọ́mọ́ lábẹ́ gìrìrì wọ́n sá ti jáde ọmọ ọdún kan náà ló ti bẹ̀rẹ̀ sí ń lò ó fún tí tọ́mọ fi dàgbà ju bí ọmọ ọdún bíi mẹ́ta nígbà ọmọ dàgbà bí ọmọ ọdún bíi mẹ́ta wọ́n ní yóò ní kó lá ojú ara hàn òun náà látọmọ yóò ní kó gbọ́yàn sẹ́nu bísà sí ń lo ilé ayé nù ti bá yé ọmọ jẹ́ òun náà ti ń fojú balẹ̀ ẹjọ́ báyìí ni ló wá yà mí lẹ́nu wípé sẹ́pẹ́ yìí obìnrin náà ṣerú ẹ the funnest part of it ni pé kì í sọmọkùnrin o ọmọ obìnrin bíi tiẹ̀ náà ni o ó wá fẹ́ máa ṣe tó obìnrin sóbìnrin nu kò rí irọ́ rẹ̀ tí ó bá ṣe kò rán tó jùlọ tí ó bá ṣe ó wá jọmọ bíbí inú rẹ̀ ọmọ ọdún kan náà ló ti bẹ̀rẹ̀ sí ní gbọ́ ọmọ ọlọ́mọ ṣe tí òye ló ti ń gbọ́ ọmọ ọlọ́mọ débi tí òye kó gbé dé àbí a sọ pé pípú iná wọ́n ń pààyàn àwọn báńdíìtì yìí èyí tá a gan ṣe láàrin ara wa pọ̀ o sẹ́ni tó wọ́n mọ tiẹ̀ tó ṣe báwọn bó lẹ́sẹ̀ rò pé ó sọmọ ọlọ́mọ ó gbẹnu tán o